Alólóńgì ní ti gàjà o, lẹ́gúnlé olóńgì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, máa yìí kò tiẹ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó sọ wá di àsìkò yìí, ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní ogun ta ni, ọba tó pa mọ́nú ewu, tó sọ wá láti January, November látún wà, November náà ti ń parí lọ. A ti wà pẹ̀lú òjíṣẹ́ náà àlàyé Prophet Michael Ọlọ́run bẹ Àkàndá Elédùmarè, olùdásílẹ̀ ìjọ God Life Ministry tó wà ní Akíọdé ní Òjòdú Bágà ní ìpínlẹ̀ Èkó ń bí. Ẹ̀gbọ́n bá sọ wípé nítorí àwọn èèyàn ìṣẹ̀dá wòlíì kálẹ̀ bá rí àánú wòlíì gbà. Tí wọ́n bá ti mọ wòlíì ní wòlíì ẹ̀, wọ́n náà tètè pé kò lè bá rí oore gbà. Ṣùgbọ́n ká tó wọnú ètò wòlíì, ẹ bá kí àwọn ojú tó ń wà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní ayé àti ọ̀run. Mo fi àsìkò yìí gbàdúrà fún gbogbo ẹni tó ń rí mi níbikíbi tẹ́ ti ń rí mi. Jẹ́ kí ilẹ̀kùn àánú kó ṣí fún ẹ bó ti ń gbàgbọ́, kó bẹ̀rẹ̀ sí rí ojú rere Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín. Àmín, àmín lórúkọ Jésù. Wòlíì, inú oṣù kọkànlá la wà yìí. Ìní ni ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 2023. Tá a máa fi rí oṣù kan àti bí ọjọ́ mélòó kan Ọdún parí. Àwọn ọdún tuntun. Kí la lè ṣe tí a fi rí ògo wa lò ètò kù kí ọdún parí? Ògo ni forúkọ Olúwa. N tí máa kọ́kọ́ sọ fún gbogbo ẹni tó ń wò mí ní pé ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́run náà. Ọpẹ́ ló yẹ gbogbo wa fún oore ọ̀fẹ́ àti àánú tá a rí gbà ká fi rí ojú rere Ọlọ́run títí dìsín tá wà láyé. Rántí àwọn tá jọ bẹ̀rẹ̀ gbogbo wa náà kọ́ la jọ parí ẹ̀ yìí o, bẹ́ẹ̀ tí ìwọ àti èmi ó dájú pàjọ máa parí ẹ̀ ní orúkọ Jésù. Ṣé o tó bá dúpẹ́, tẹ́rú bá ti ń dúpẹ́ lọ́wọ́ olówó ẹ̀, ó máa rí ní ìgbà sí. Nínú tẹ́rú bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, definitely ó máa rí ní ìgbà sí. Gbogbo nǹkan tó kùdìẹ̀kùdìẹ̀ tó dà pé òun bẹ Ọlọ́run láti rí àánú gbà yẹn, jẹ́ kí n sọ fún ẹ, ó rí àánú gbà, ó dájú. Sórí ń tẹ́ béèrè sà, olóòtú, ń tẹ́ béèrè. Mo sì ń sọ fún gbogbo àwọn èèyàn pé oòrùn tó sì sáṣọ tó sì ràn yìí, tó wà lókè, ó tó aṣọ gbẹ. In fact, mo sọ fún ènìyàn kan ní ìjọ Tuesday nígbà tó sọ̀rọ̀ ó pé dádì ọ̀la máa ní kíní yìí, ọ̀la máa ní. Wọ́n á sọ fún pé aago mélòó la wà ní, ó ní aago 7 àárọ̀. Mo ní aago 7 àárọ̀ tó bá wò ní ìsìn ọjọ́ ṣẹ̀ṣẹ̀ ń yọ, ó ní bẹ́ẹ̀ ni. Mo ní wòlíì Elijah sọ̀rọ̀ kan, ó ní níwòyí ọ̀la nínú 2 King chapter 7 verse 1, ó ní a ó sọ ọ̀wọ́n di ọ̀pọ̀ lẹ́nu bodè kan náà, níbi tí ọ̀wọ́n wà náà ni ọ̀pọ̀ máa farahàn sí. Mo ní ìyẹn wòlíì yẹn. Mo ní ṣùgbọ́n ayé ti tẹ̀síwájú. Èmi sọ fún ẹ, ọ̀rọ̀ àṣẹ tí mò ń bẹ́ẹ̀ sọ yìí ni pé oòrùn tó yọ yìí lónìí, kí oòrùn yìí tó wọ̀ wá bá àánú pàdé. Mo sọ fún ẹ pé iyè á ṣí láàrin ìṣẹ́jú 7 sígbà tó bá ti bá mi sọ̀rọ̀ tán. Iyè á bẹ̀rẹ̀ sí ṣí. Ẹni tó yẹ kó o pè, ẹni tó yẹ kó o rí, ẹni tó máa jáde tó máa pàdé lọ́nà, ẹni tó máa bá sọ̀rọ̀, gbogbo wọn pátá ló máa kọjú sí ẹ ṣe lórí. Kí oòrùn tó yọ yìí kó tó pọ̀, mo fẹ́ kó o pè mí lágo 7 ìrọ̀lẹ́ wípé Ọlọ́run ti ṣe. Nígbà tó máa dágo 5, ó bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run, ó yin Ọlọ́run. Mo ní tẹ̀ kọ́kọ́ sọ testimony náà, iye tí ó ní dáadé Ọlọ́run kí ni nǹkan tó dé. Ó ní iye tóun nídìí, òun rí ó lé ní ọ̀nà 2, òun tún rí díẹ̀ lé lórí. Ẹdúnú dádì, látijọ́ tóun ti ń sọ, tóun bá pè yín kọ́. Mo ní Ọlọ́run fẹ́ kó pè mí náà ni. Bọ́lọ́run bá fẹ́ kó pè mí, ò ní pè mí. Ọlọ́run ti mọ̀ pé mi ni máa ṣe wòlíì ẹ, kò ṣáà ṣe mi nìkan ló mọ̀ ní wòlíì, bẹ́ẹ̀ èmi lọ́lọ́run fẹ́ lò fún ẹ. Agbára Ọlọ́run ló ṣe kò ń ṣe yàn. Wá gbọ́ ìwọ tó ń wò mí lórí nǹkan tó lóòtú béèrè. Oòrùn tó yọ yìí sì wò ó tí ẹ gbọ́dọ̀ bá rádaràdà wọnú ọdún tuntun yẹn ni. Ẹ̀rí tó bá máa fi di December, máa bẹ̀rẹ̀ sí sọ àsọtẹ́lẹ̀ lórí ọdún tuntun. Bẹ́ẹ̀ ni máa bẹ̀rẹ̀ sí sọ àsọtẹ́lẹ̀
at least gbogbo Nàìjíríà mọ̀ pé èmi ni mo máa ń kọ́kọ́ sọ àsọtẹ́lẹ̀ lórí Nàìjíríà. Àsọtẹ́lẹ̀ tí n bá dẹ̀ sọ àbí pé wọ́n fẹ́ jẹ president Nàìjíríà, èmi máa sọ ẹni tó máa gbégbá orókè. Ọlọ́run dẹ̀ ti ó fún mi ṣe tó dẹ̀ sẹ́ pé láti ayé Abíọ́lá ká sì máa wò ó, tí mo sọ pé ìbò tí wọ́n ń dì lọ́wọ́lọ́wọ́ yìí ká sì máa wò níbo yìí o. Lótìtọ́ agbára pọ̀ f'Abíọ́lá, bẹ̀tì ká sì máa wò ní mo rí tí wọ́n kọ orúkọ tó ń kọ yẹn kò dẹ̀ ń tọ́ pé Abíọ́lá náà kọ, Abíọ́lá máa wọlé, ṣùgbọ́n tẹ́ pé ká sì máa wò náà kọ tí mo fojú mi rí wọ́n kọ sínú àsíá. Dàsí pé bóyá náà máa gbé ìbò yẹn lẹ̀. Gbogbo ayé bá mi jiyàn ipe kìíní kan mo ní kò sálágbára bí Ọlọ́run. Jẹ́ kí n sọ fún ẹ, gbogbo nǹkan tá a máa ń ṣe láyé yìí wọ́n máa ń organize ẹ̀ lọ́rùn ni. Lọ wo ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 12. Ó ní kòkó Olúwa ò ṣe ohunkóhun láti bí kò ṣe pé wọ́n fi fúnyàn láti ọ̀run, èèyàn kan ò ṣe ohunkóhun bí kò ṣe pé a fi fún ẹ̀rí. Wàsíù Àyìndé sọ̀rọ̀ kan, ó ní tí wọ́n bá fúnyàn ó kọrin yẹn bá kan pé tó bá fúnyàn lónítọ̀hún máa ṣe láyé, oníkálùkù ó ń ṣe tiẹ̀ bá ṣe fi fún. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Ọlọ́run àti ayé yìí. Ayé yẹn dàbí pápá ìṣeré torí kálukú mi ṣe tiẹ̀ gẹ́gẹ́ bá ṣe rán. Iṣẹ́ tá a fi rán mi ni bí mo ṣe wà yìí ní ilé ṣe bíríkìlà, bí mo ṣe ní ilé ṣe kápítà. Ẹ̀rì bá bọ́ọ̀lù. Ẹ̀sà mi ní ilé gbà tí mo tẹ̀ sí ní bọ́ọ̀lù wà ní spọ́ọ̀tì, mo máa ń kíìpù díẹ̀. Bẹ́ẹ̀ ṣe rí mi tán bá gbá bọ́ọ̀lù mo máa ń mú bọ́ọ̀lù, mo dẹ̀ máa ń swim. Tẹ bá rí mi kí n wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa lọ sí beach, máa wẹ̀ kọjá bí táwọn èèyàn dé. Ọlọ́run ní òjò kún ó ti gbé mi lọ, máa tún padà. Mo máa ń wẹ̀ dáadáa, swim kíní mi ni. Iṣẹ́ méjì tí mo máa ń ṣe nìyẹn ẹ̀rí. Ṣùgbọ́n kí ni a fẹ́ sọ̀rọ̀ pẹ̀ lónìí ní pé gbogbo ẹ̀yin tí ayé ti gbogbo lọ lọ́wọ́ ẹ̀, gbogbo ẹni tí ayé ń dààmú ògo ẹ̀, gbogbo ẹni tí ó ń rò lọ́kàn pé báyìí kọ́ ló gbọ́dọ̀ máa rí lọ fún òun, gbogbo ẹnikẹ́ni tí ayé sún sí kọ̀rọ̀ ayé tó bá sì gbàgbọ́, tó bá sì gbọ́ràn, tó bá sì pe nọ́mbà tí n bá fi sílẹ̀ lórí amóhùnmáwòrán yìí, ó di dandan kẹ́mi Ọlọ́run kó tú sílẹ̀ níwọ̀n gbà kó. In fact èmi sì mọ̀ pé ẹni tó máa ra mọ́tò náà àwọn tí mo gbàdúrà fún sì máa ra mọ́tò kọ́dún tó parí. Ẹni tí wọ́n máa kọ́lé fún wọ́n sì nítorí dandan ni kéèyàn rí orí ọdún. And then tí ẹ tẹ́rí tó bá dé pé kinní kan block destiny yàn, tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ṣí destiny yẹn, àwọn oore kan máa sáré wọlé ẹ̀rí. Sórí kú tí ò pa ẹ́ látijọ́ yìí ó ní nǹkan tó fẹ́ fọhùn. Wọ́n á fẹ́ fi yé pé ikú tí ò pa yẹn ó máa là ẹ́ ni. Ìwọ ni kó múra sọ̀rọ̀ rẹ̀. Tó bá sọ pé ó jókòó pẹ̀lọpẹ̀lọ máa gbé ẹ wo mo ti náwó mo ti dààmú mo ti gbàdúrà mo ti lọ orí òkè. Arábìnrin kan lẹ́nu ìtawà lórí orí òkè náà ti júwe fún pé àwa náà wà lórí òkè àdúrà. Nígbà tó débí tó wá sọ pé dáàdì ẹ wo oyún mo ní má ti sọ̀rọ̀, jẹ́ kẹ́mi Ọlọ́run sọ̀rọ̀. Látorí pẹpẹ mo fẹ́ pàṣẹ ọmọ sínú ẹ̀ nísìn, ṣó gbàgbọ́. Gbogbo èèyàn ń wò mí pé báwo ló ṣe fẹ́ ṣe. Mo dẹ̀ ya ọ̀rọ̀ Ọlọ́run kan mo ní ó yá máa jẹ́, mo dẹ̀ pàṣẹ pọ́mọ wọnú ẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín, bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ sí wà kò tí kọ̀nfàmù ẹ̀. Mo ti sọ fún bó ṣe dìímú lọ́wọ́ mo ní ọmọ ti ń ké nínú ẹ̀, ọmọ ti ń ké nínú ẹ̀, inú ẹ̀ yẹn ó ti di aláboyún, ó dẹ̀ máa rúre, ó dẹ̀ máa sọ̀rẹ̀, ó ya òun gan lẹ́nu pé mo ní sórí gbogbo mo ṣe sọ fún ẹ, àwọn tó rí tán dúró tán ìyọ́ ti lóyún, bí mo ṣe sọ fún ẹ náà mo ṣe sọ fún wọn. Kò ṣòro tíyàn bá ti gbàgbọ́ tó dẹ̀ ti gbọ́ràn á jẹ èrè ilẹ̀ náà. Bíbélì ló sọ bẹ́ẹ̀, ó ní tó bá gbàgbọ́ tó sì gbọ́ràn. Ìwé Aísáyà 1:19 ló sọ bẹ́ẹ̀, tó bá gbàgbọ́ tó sì gbọ́ràn wàá jẹ èrè ilẹ̀ náà. Yes, Ìtàrórómì 20:1 sọ pé tó bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ, ẹlòmíì ò ní farabalẹ̀ bá chachachachacha ló máa ṣe. Tó bá ti rẹ́dí àti ṣe chachacha, tó fẹ́ farabalẹ̀, tó fẹ́ gbọ́ ohùn Olúwa, sórí ìtókù kọ́dún yìí parí, jẹ́ kí n sọ fún ẹ, aláàánú ẹ á bá ẹ pàdé. Gbogbo fíṣàn tán ti sọ fún ẹ látijọ́ yìí ó máa ṣe lórí ẹ. Ìmúṣẹ ìran yẹn lórí òkè ẹ̀bẹ̀ àwẹ̀ táwa yìí, kọ́ mú ìran ayé ẹ̀ ṣẹ, kọ́rọ̀ ẹ̀ kó rojú, kọ́rọ̀ ẹ̀ kó ráyè, kó kú òlójú kan. Ọlọ́run ló rán mi lásìkò ìpẹ́ láwọn alóore orí, gbogbo àwọn alóore ló wà nú àwẹ̀, tó wà nú àwẹ̀ lọ́tún lósì, tó yẹ pé àjọ ń gbàdúrà lóríṣiríṣi ẹ̀rí, tó yẹ pé Ọlọ́run dẹ̀ ń lo àwọn ọmọ yẹn bọ́n ti kéré tó
àṣẹ ń bẹ lẹ́nu wọn gbogbo nǹkan bọ́ sí tó bá jẹ́ kí ètò tiẹ̀ náà pẹ̀lú ètò tí a máa jọ gbàdúrà lórí òkè jẹ́ kí n sọ fún ẹ òóròjú rere Ọlọ́run nítorí pé tí Paul bá ń gbìn kí Apollo máa bomirin Ọlọ́run òun ló máa ń mú dàgbà tí Ọlọ́run bá ti sọ pé gbogbo ẹni tá a máa gbàdúrà fún un máa gbọ́ tiwọn tó o bá jẹ́ kan nínú wọn ó di dandan k'Ọlọ́run gbọ́ tiẹ̀ bẹ̀tì o ní láti ṣe kinní kan nígbàgbọ́ kó tó pè mí à ń jẹ́ kẹ́mi Ọlọ́run bá ẹ sọ̀rọ̀ má máa kàn pé pásítọ̀ pọ̀ lórí kinní àwọn 419 sùn lọ tó jẹ́ pé nǹkan máa jẹ náà wá àwọn kan wà tó jẹ́ pé onímájèké oríṣiríṣiríṣi èmi ò tọ́ èṣù lọ́gbàgbára gbogbo ayé ló mọ̀ mí láti kékeré pínpín ní wọ́n bí mi sílùú mọ́ṣáláṣí wọ́n fi omi àgé wọ́n fi fọ̀ mí náà láti ìgbà náà ni mo ti bẹ̀rẹ̀ sí rí ojú rere Ọlọ́run àfà Kamal of Ìlọrin bàbá sọ̀rọ̀ kan nígbà tó wá sọ mí lórúkọ ní 55 years ago ó sọ pé Lawal ọmọ tó bí yìí ọmọ ìyanu ni orúkọ mi lọmọ yìí ó máa jẹ́ bàbá mi ló jẹ́ Lawal Alhaji Amsa Lawal onígbogbo of Agége bàbá mi ló jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wá jẹ́ ọ̀rẹ́ bàbá Kamal of Ìlọrin so pẹ̀lú orí ọ̀fẹ́ àti àánú Ọlọ́run àwọn náà wá sọ wọn lórúkọ tó gbogbo àwọn ẹ̀gbọ́n mi Ìlọrin náà ti kàkéwù tó nígbà tó bá kó Ìlọrin wọn lọ sí Cairo wọn lọ kàkéwù àwọn míì ní Mecca náà ti kàkéwù ẹ̀rí ikú òjẹ́ káwà travel bẹ́ẹ̀ bẹ̀tà lọ lé kéwù alibata sá kó tó di pé Alhaji gan wọ́n fẹ̀ ayé sílẹ̀ bẹ̀tì lọ́jọ́ náà bàbá Kamal ń sọ fún Alhaji pé ọmọ yìí ìkànnì ọdọ́ gbogbo ọmọ tí ẹ̀wà bá bí gbogbo náà ló máa ń létí rosa gbogbo ọmọ ata ló máa ń tani lójú bẹ̀tì oníkálùkù pẹ̀lẹ́bùn oríṣiríṣi tí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ lọ́jọ́ náà gbogbo àwọn ẹ̀gbọ́n mi àfáàfáà ni wọ́n ní ṣéwù abdulkadir ṣéwù kìnnìkan ṣéwù yáyá oríṣiríṣi bí ogun ṣe pọ̀ nìyẹn ṣùgbọ́n Ọlọ́run yọ ó kàn lọ mú mi láti inú ìmísí agbára ó dẹ̀ mú mi jáde nínú nǹkan tí ò possible láti ṣe ó wá sọ èmi di wòlíì láàrin àwọn ṣéwù ó wá sọ mi di wòlíì èmi ń dẹni nínú gbogbo ọmọ dáàdì wa bímọ 17 èmi nìkan náà bí sí mọ́ṣáláṣí tó fomi àgéwẹ̀ bàbá tó fẹ́ wá kí jímọ̀ òun ló kọ́kọ́ gbé mi báyìí ìyẹn àfáà mọ́ṣáláṣí òun ló gbé mi olórí mọ́mì mi bí tó ti dá bímọ so orí ọ̀fẹ́ tá ń sọ yìí ó sì ń bẹ síbẹ̀ ṣé ẹ̀rí bọ́ ṣe bí mi yẹn bẹ́ẹ̀ ni gbogbo fámìlì ṣe mọ̀ mí ní ọmọ kan tó jẹ́ àbàmì láti kékeré lórí oríṣiríṣi kan tí mo máa ń rí tí mo máa ń sọ bàbá ẹ jẹ́ mọ̀ pé láti kékeré tí ọdún léyá bá dé àbí ọdún ìtúnú àwẹ̀ máa kàn máa rí owó lápò mi dáàdì wa jẹ́ pé tí Alhaji bá ti lọ sí jímọ̀ wọ́n máa gun ẹṣin lọ sí jímọ̀ ni tán bá dẹ̀ tí ń bọ̀ báyìí gbogbo èèyàn ló máa pọ̀ pẹ̀lú wọn tí Alhaji bá èmi pẹ̀lú Alhaji dẹ̀ ni àjọ máa wà 24/7 ni tí Alhaji bá fẹ́ wọlé lọ sókè gbogbo àwọn ìyàwó lé máa tò wọ́n máa tẹ́ ìborùn wọn èmi àtẹ́ ọjà èmi pẹ̀lú Alhaji la máa gorí ẹ̀ ṣé rí bá Alhaji bá ṣe náwó kò yà yín lẹ́nu pé bẹ́ẹ̀ lèmi náà ṣe máa náwó owó tí mo dẹ̀ ná Alhaji kan ló fún mi kò sẹ́ni tó fún mi lówó ṣùgbọ́n tí n bá ti kọ́ ọ́ bà pò mi n máa ń rí owó ní gbogbo ìgbà ni títí mo fi lọ sí skul nígbà tí mọ́mì mi bá jẹ gbèsè mọ́mì mi ń ta oúnjẹ Alhaji gbádùn ẹ̀mí ẹ̀ àwọn náà kọ́kọ́ wà ní Agége ní gbogbo Agége ṣe tó yẹn pé Alhaji gbádùn ẹ̀mí ẹ̀ ẹ̀rí so pẹ̀lú orí ọ̀fẹ́ àti àánú tí mọ́mì mi bá jẹ gbèsè tí onípa ládúró màálù náà dẹ̀ máa ń pa tí gbogbo ẹ̀dún tó ń òpìtè wọ́n dẹ̀ ní ọmọṣẹ́ 14 tán bá wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe báwo ni owó yìí gbogbo owó yìí ó ṣe pé ṣẹ́mọ̀ ẹni tó bá ń ta oúnjẹ bẹ́ẹ̀ àwọn èèyàn máa bá fíra lọ́tún lọ́sì tọ́dẹ̀ rẹ̀ pé ọmọ bùjẹ́bùdànù ni ọmọ pé bùjẹ́bùdànù ni pẹ̀lú orí ọ̀fẹ́ yẹn náà tí bá sọ máa wo lọ́wọ́ àwọn abọ́ àjàṣẹ́ tàlàjà tó àwọn awo torí wọ́ọ̀tò wọ̀ báyìí náà fi ṣe kọ́ńbọ̀dù gbogbo àwọn òkè àwọn àwo lómi góòlù gbogbo ẹ̀ tó wà ń bẹ̀ tí bá ti wò báyìí ẹ̀mí kan sọ fún mi pé owó wà ní òbí kan
alájà máa béèrè lọ́wọ́ mi pé ìgbà wo làwọn kó fún mi tọ́jú gbogbo owó tán jẹ gbèsè yẹn inú ẹ̀ náà máa ti mú ìjọ tí mọ́mì mi ti lù mí ipe níbo lo ti ń rí owó tó máa sọ pé owó wà níbi kan owó wà níbi kan látijọ́ náà ni mi ti rówó bẹ́ẹ̀ mọ́ wọ́n á gbé mi lọ sọ́dọ̀ àfáà kan àfáà yẹn wá sọ fún mi pé àwọn ẹgbẹ́ mi náà máa ń fún pé wọn kì í fẹ́ kéèyàn sunkún. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.